أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo bẹ̀ Ọlọ́run fún gbogbo olólùfẹ́ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ Ànábì Muhammad wípé káàánú Ọlọ́run, káforíjìn Ọlọ́run, kórè rẹ̀ tí ò ní parẹ́ láíláí kó máa bá gbogbo wa gbé. Kó má ṣe jímọ̀ tí à ń kí lénìí, kó má fi ṣàkímọ́ wa. Kó jẹ́ akíkọ́pọ̀ bẹ́ẹ̀ nínú Islam, kó wá jẹ́ láti bọ̀ tán rẹ̀. Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'an, inú Suratu Zukhruf. Ó ní wa man ya'shu 'an dhikri r-Rahman nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin. Ẹnikẹ́ni tó bá lòdì sí, ẹnikẹ́ni tó bá kọ̀yìn sí, ẹnikẹ́ni tó bá ṣorí gungun, tó ṣagídí kúrò níbi ìrántí Ọlọ́run ọba. Ọlọ́run ní nuqayyid lahu shaytanan, máa dẹ ṣètánì sí. Òun nìkan ìyẹn odindi àṣetánì fún. Fahuwa lahu qarin. Ṣètánì ẹni ọmọ ìṣìkejì rẹ̀, gbogbo tó fẹ́ ṣe láyé pátá ní ó ní access sí. Gbogbo tó fẹ́ ṣe pátá, kódà bó fẹ́ pẹ̀lú ọmọ láàrin ìwà àtìyàwó rẹ̀, yóò ní access sí ọ, yóò bọ̀ dá sí. Gbogbo business decision rẹ̀ pátá ni ó mọ̀ bọ̀ dá sí. Gbogbo tó ń rò pé kó ṣe pẹ̀lú ọkọ rẹ̀, pẹ̀lú ìyàwó rẹ̀, pẹ̀lú ọmọ rẹ̀, pẹ̀lú àwọn òbí rẹ̀, pẹ̀lú ẹbí rẹ̀, ará rẹ̀, gbogbo ẹ̀ pátá ni ó mọ̀ bọ̀ dá sí. Kò ní jí orí ìyọ́nú Ọlọ́run. Èṣù tí ò ní jí ó bá ìyọ́nú Ọlọ́run pàdé, Ọlọ́run ní máa dẹ̀ sí ẹ̀. Èṣù tí ó wá jẹ́ kí gbogbo tí wọ́n ń pè ní àṣàsí, àṣìṣe, àmúbọ́ kó máa ní access sí ọ, àtàṣedànù, máa dẹ̀ sí ọ. Èṣù tí ò ní jí ó gbádùn àlàáfíà rẹ̀, ń dẹ̀ sí ọ. Èṣù tí ò ní jí ó gbádùn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ mọ́, ń dẹ̀ sí ọ. Tó bá ti yọ ìmí Ọlọ́run ọba kúrò nínú ayé rẹ̀. Tó bá ti yọ Ọlọ́run ọba kúrò nínú òwò tó ń ṣe. Wọ́n ní ọ̀ràn tí Ọlọ́run ọba ń bẹ, má pa àwọn èèyàn lẹ́kún mọ́. Má jàǹbá ọmọ làkejì mọ́. Ó ní òní lówó lọ́wọ́ bọ̀rọ̀ báwọn. Níjó ni yóò tó wá bẹ́gbẹ́ pé báwọn. Wọ́n máa yí ìwé náà ní tí gbogbo èèyàn ń ṣe tán fi ń là náà nù. Ya'shu 'an dhikri r-Rahman. Wọ́n lò sí bẹ̀rù Ọlọ́run ọba. Iṣẹ́ àmánà tán gbé lé ọ lọ́wọ́ yìí. Má jàǹbá àwọn tó gbé lé ọ lọ́wọ́. Wọ́n trust rẹ ni. Onírà ń jó ní ọ àṣàṣeyọrí báwọn. Man ya'shu 'an dhikri r-Rahman. Lérí bàbá rẹ̀, lérí ìyá rẹ̀, wọ́n ní ó tọ́jú wọn. Tọ́jú bàbá rẹ̀. Nígbà tí wọ́n kékeré wọn tọ́jú mi. Wọ́n fi wálẹ̀ ní wọn, obìnrin kan ni wọ́n tẹ̀lé lọ nígbà náà. Ogun rí kúrò níbi ìrántí Ọlọ́run. Wọ́n pèrún ọ̀dáhùn. Wọ́n láàwẹ̀ yá ọ̀njọ̀sán. Wọ́n ní sàárà yá oníkíkálùkù náà lọ ṣiṣẹ́ rówó. Wàhálà ló ṣe kó tó kó tiẹ̀ jọ. Ọ̀sẹ̀ tó lé, ọ̀sẹ̀ tó dé, ọ̀sẹ̀ tó Ọlọ́run, ọ̀sẹ̀ tó àwọn ẹ̀dọ́ Ọlọ́run. Man ya'shu 'an dhikri r-Rahman. Gbogbo ẹni wọ́n bá rán létí Ọlọ́run ọba tí ó bá dáhùn, tó bá kọtí ikún, àbí ó ṣorí gungun, àbó tiẹ̀ lóhun ò rí. Nuqayyid lahu shaytanan. Ọlọ́run ní máa dẹ odindi èṣù sí ọ. Kò ní jọ gbádùn ayé rẹ̀. Nínú ṣètánì tọ́lọ́run lè dẹ sí yẹn làwọn àjẹ́ o. Nínú ṣètánì tọ́lọ́run lè dẹ sí yẹn, òṣì wà ńbẹ̀. Òṣì tí ó mú ọba bínú Ọlọ́run pàdé, ṣètánì kan lòun náà. Owó náà nínú tọ́lọ́run lè dẹ sí yẹn lọ́wọ́. Àmọ́ kì í ṣe owó tó fẹ́ mú gbádùn wá, kì í ṣe owó tó fẹ́ mú yọ́nú Ọlọ́run ọba wá, owó tó fẹ́ sọ ọ̀dọ̀ tọ́ Ọlọ́run ni ó dẹ̀ sí ọ. Ọmọ tí ó sọ ọ̀dọ̀ tọ́ Ọlọ́run ni ó fún ọ. Ìyàwó tí ó sọ ọ̀dọ̀ tọ́ Ọlọ́run, àbọ́kọ tí ó tún gbé ọ jìnnà sọ́lọ́run ọba sí pé ṣé ó ti lò ní ṣe tiwa náà, àwa náà nídìí rẹ̀. Máa lọ pátápátá, gbogbo tí ó wà jẹ́ ọ máa lọ pátápátá, wọ́n máa wá fún ọ lásìkò náà. Nuqayyid lahu shaytanan. Iyì tọ́lọ́run fẹ́ lómi ti di ṣètánì rẹ̀. Fahuwa lahu qarin. Ọlọ́run lóhun ní ó máa ṣì kejì rẹ̀ ní gbogbo bí ọba wà o. Ẹ̀yin ò ráwọn tí ọlọ́lọ́ ni. Àwọn tí kì í sin lọ́hun. Wọ́n ní ohun tán kí wọ́n láwẹ̀ tán gbà wọ́n lọ́lọ́run tán wárí fún. Ṣé ẹ ṣe bí wọ́n lówó ni? Wọ́n gbóúnjẹ síwájú ni wọ́n ń jẹ wọn gbádùn ẹ̀ kó dùn lẹ́nu wọn. Àdídùn tí yẹn máa ń rí inú ayé gangan wọn rí. Ìlú wo ló ṣe bí rate suicide pọ̀ sí jù láyé? Àwọn ìlú tó ní wọ́n develop wọn náà ni. Àwọn ìlú tó ní economy wọ́n develop, wọ́n ní infrastructure, wọ́n wá ní kinní kan. Gbogbo tó níhun, tí wọ́n tó ní wọ́n níhun. Wọ́n ti torí ẹ̀ náà rí dùnú tó yẹ kí èèyàn máa rí. Èyí ṣe títálíkà ń rí dùnú jù wọ́n lọ. Èyí tún ṣe títálíkà ń gbádùn ayé jù wọ́n lọ ló fi mọ̀ pé òun kọ́ ní gbádùn.
àlùbáríkà tí máa wà nù tá à ń kójọ yẹn ọlọ́run ò bùn wọn. ọlọ́run sọ ń bomi nù al-Qur'an ó ní man a'rada an dhikri ẹni tó bá ti fi ìrántí mi lẹ̀ yẹn ni pé kò fi mí sínú ètò ayé rẹ̀ ń pe gbogbo ìṣẹ́jú ọlọ́run gbogbo tó fẹ́ ṣe ọlọ́run wà ń bẹ̀. kódà nù ìjà tí ń bá ń bọ́ ta rẹ̀ jà ó tún fọlọ́run sí pé ìtafẹ́ ṣàbòsí ẹ̀ òótọ́ ni ń pa ń jà àmọ́ kò gbọ́dọ̀ débi kò gbọ́dọ̀ kọjá bí ó tún fọlọ́run sí inú kò purọ́ mọ́ tẹ́ ẹ̀. ẹni tí ó bá ti ṣe bẹ́ẹ̀ fa inna lahu ma'ishatan danka ọlọ́run ní òun náà ò ní gbádùn ayé òun náà ò ní ráyé ṣe àìráyé ṣe yẹn kì í ṣe pé kò ní lówó lọ́wọ́ yóò máa ṣe wọ́nranwọ́nran gbogbo ńlá káyọ̀ ọmọ ìpè ayé kọ́lé lè ń ṣe yìí. ọlọ́run ní man ya'shu an dhikri rahman gbogbo ẹni tó bá ti lóhùn ò ní rántí ọlọ́run ọba tí ń jẹ́ rahman nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin ìyẹn dẹ ìṣù tí ó máa ṣe kejì rẹ̀ sí. wa innahum la yasuddunahum 'anis sabil àwọn èṣù yẹn ni ó máa wá gún orí rẹ̀ wọ́n ní jí orí rere ṣe òun náà máa wá wọ́ndà kí ló dé tí ìrun difficult fóun láti kí. tó bá rí gbogbo yín tán pé ìrun tẹ́ ń sáré lọ sálù aláyọ̀mọ̀ kó bóòlù ṣe rọrùn fún yín kẹ́ kàn máa dá mi sára bá yẹn kẹ́ máa wá kí 5 times lójúmọ́ ẹ̀yin máa wá wò pé bóòlù ṣe ní ìwọ lára ó rọrùn yóò tún máa wọ́ndà pé bóòlù ṣe ràn yín lọ́rùn kẹ́ máa gbààwẹ̀ kẹ́ máa wá náwó kẹ́ máa bùyàn lówó ayé ṣiṣẹ́ rí ní mẹ́rin ẹ̀yin máa wọ́ndà pé bóòlù ni wọ́n ṣe láhùn báyìí. fa innahum la yasuddunahum 'anis sabil àwọn èṣù yẹn ni ò ní jẹ́ ọmọ náà wa yahsabuna annahum muhtadun àmọ́ o yóò máa rò pé òun ráyé wá ni o yóò máa wò pé òun bẹ́gbẹ́ pé ni o òun sì ráyé ṣe jù yín lọ. ìdẹ̀ndẹ́n tí ó jí ó máa rò pé òun ráyé ṣe àdè Zukhrufu sí lójú káyà yìí náà wá nù súrátù Zukhrufi súrátù ìdẹ̀ndẹ́n táìtù súrà yẹn náà ní pé àwọn ìdẹ̀ndẹ́n tí yẹn máa rí tí ó ṣe bóun ti rí nǹkan tó dáa òun rí nǹkan fáìn ọlọ́mọdà wà láàmú èṣù tí ó jẹ káyé rẹ̀ ó pokúlùmùsù ọlọ́run láàdẹ̀ sí òun náà kọ́ ó fọ ọlọ́run lẹ̀ ni àṣàṣì ọ̀wà ní access sí dáadáa tàlákàlà èròkèrò kò ní gbádùn ẹ̀mí rẹ̀ kò ní gbádùn ayé rẹ̀. kí lè rò pọ́ báyé jẹ́ débi ọba jẹ́dé yìí kálukú gunrí kúrò bí ìrántí ọlọ́run ni òfin síwọ́ ọmọlúàbí mọ́ torí ẹni bá rántí ọlọ́run ní ọjọ́ ọmọlúàbí o ní ó fẹ́ tọ́jú ìyá rẹ̀ toró gbà pé kinní kan ń bẹ tí ń jẹ́ ìjẹ́jọ́ níwájú ọlọ́run kò sì fi ìgbà kan gbàgbé ìmọ̀ràn rẹ̀ létí ìrántí ọlọ́run ìrántí àti bọ́lọ̀ ń ṣèṣirò ìrántí àlìjẹ́nà ìrántí iná lójú ọmọ ṣètò ẹbí ṣètò ara pé gbogbo ẹni bá ṣe mí lóore mo fẹ́ fi dáadáa padà fún wọn ìrántí ọlọ́run lọ́ba adébẹ̀ o tẹ́ ẹ bá ti yọ ìrántí ọlọ́run kúrò nínú ayé ayé á dàrú ayé ò ní rójúmọ́ ẹ ká lọ west kẹwàá wo bọ́n ṣe ń live àfi kíjọba pèsè ilé arúgbó fáwọn àgbàlagbà kò sọmọ tó ráyè àti tọ́jú bàbá mọ́ kò fẹ́ sí mọ́ kò sọmọ tó fẹ́ ráyè àti máa tọ́jú arúgbó ìyá kan mọ́ òun náà lọ bí iṣẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ náà lọ bí iṣẹ́. ayé wa dayé èmi nìkan èmi àti ìyàwó mi kódé èmi àtọmọ mi gan ọ̀fẹ́ pọ̀ mọ́ àti ráwọn bàbá tán gbowó lé lọ́wọ́ ọmọ wọn ọ̀ ti wà dáadáa ẹ̀rọ nígbà ìwọ náà ṣáà ti wọ 18 mọ́ ọmọ sanwó lé ní. ìrántí ọlọ́run ọba lọ́lọ́run fi kóòdì ayé wípé ẹ fọlọ́run sínú system ẹ fọlọ́run sínú ẹ̀sìn ẹ fọlọ́run sínú ayé yín ọlọ́run tẹ́ ẹ bá ti yọ kúrò ń bẹ ayé yín ó dàrú kódà psychologically ẹ ní gbádùn ara yín mọ́ health wise àlàáfíà yín gan yóò mọ̀ lápá ń pé ẹ lọ́lọ́run nínú ayé yín láìsàn fi pọ̀ báyìí torí kò ní ṣàánú mọ́ láwùjọ kò ní sí solidarity mọ́ láwùjọ kálukú ọmọ fi kanra bára wọn lò kálukú ó sì máa wá fi ànàníyà ìmọ̀tara ẹni nìkan ní kálukú ọmọ fi ṣayé ìmbá jẹ́ ọmọ ayé kọ̀ bá burú fún ọ kó sáà ti dá fèmí. ọlọ́run ni yahsabuna annahum muhtadun àwọn táyé wọn ti dàrú báyìí àwọn ni wọ́n tún mọ̀ rò pé àwọn develop àwọn lajú. hatta idha ja'ana bí ó ṣe máa wá báyé rẹ̀ lọ́nu títí tí ó fi dijọ́ kan yìí tí ó bọ́lọ̀ ń pàdé ọlọ́run níjọ́ tó bá wá bá wa pàdé qala ya layta bayni wa baynaka bu'dal mashriqayn ìyọ́ ṣẹ̀ṣẹ̀ wá rí náà rí èṣù tá a dẹ̀ sí bóyá ọmọ bóyá yàwó bóyá èṣù gẹ́gẹ́ náà ti ń jésù
ta yàn tí pé wọ́n ní kọ́ mọ́ dá láàmú láyé rẹ̀ kọ́ mọ́ gbádùn sẹ̀mí ẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ wá rí náà rí torí wọn àti èṣù rẹ̀ lájọ gbé dìde níjọ́ àlùkìyámà bí èṣù rẹ̀ ti ń tẹ̀lé káàkiri láyé òun náà ni wọ́n máa tẹ̀lé níjọ́ ṣirò yọ ṣẹ̀ṣẹ̀ wá ní ya layta bayni wa baynaka bu'dal mashriqayni ọmọ ṣe ó kí lọ wá dọ́dọ̀ mi kò bá ṣe kó jẹ́ sí pé ti ń bẹ láàrin èmi rẹ̀ kó jìnnà síra wọn dàbí erigun méjèèjì ayé kí n tiẹ̀ mọ́mọ́ rí yọ fẹ́ kọ ìyàwó rẹ̀ níyàwó yọ fẹ́ kọ ọkọ rẹ̀ lọ́kọ yọ fẹ́ kọ ẹni tó kó bá a tọ́sọ ọ̀dọ̀ tọ́lọ́ nǹkan bá jówó yọ bẹ́ lọ́hùn òsì níjọ́ náà pé wọn ọba tí mo lówó láyé àṣọwó yẹn ni ó sọ òun dọ̀tọ̀ ọlọ́run fàbí isal qarin ọ̀rẹ́ burúkú nìwọ yìí olùbárìn burúkú nìwọ yìí bẹ́ẹ̀ lọ́lọ́run náà lọ dẹ̀ sí nígbà tí ó ti lóhùn òṣètò ọlọ́run. walan yanfa'akumul yawma idh zalamtum annakum fil 'adhabi mushtarikun. ẹ wo kò sáyè kẹta níyàn bá ń bọ́ lọ́n ṣe nínú kọ́ ọjọ́ rẹ̀ àbí kọ́ ọjọ́ ta rẹ̀ kò sáyè láàrin. ọlọ́run sọ̀rọ̀ kan ní al-Qur'an ó ní liman sha'a minkum an yataqaddama aw yata'akhkhar wá sí la ṣe kalẹ̀ yìí fáǹfààní gbogbo ẹni tí ó bá fẹ́ tẹ̀síwájú àbọ̀ fẹ́ tẹ̀sẹ́yìn kò sáyè láàrin nìtúmọ̀ ẹnìkan kì í dúró àná rẹ̀ nínú kó jẹ́ kó súnmọ́ lọ́wọ́n ọba jìnnì lọ àbí kó jẹ́ sí pé ó jìnnà sọ́lọ́wọ́n ọba lánàá ó súnmọ́ jìnnì lọ ó súnmọ́ lẹ́nì kò sáyè ń pé bí tí mo wà lánàá náà mo wà lẹ́nì nínú ká máa súnmọ́ lọ́hùn sí àbí ká máa padà sẹ́yìn sí ìrántí ọlọ́run là á fi súnmọ́ lọ́hùn ìrántí ọlọ́run là á fi bá ṣe mómẹ́ǹtì tó bá ti jùlẹ̀ ó tún sí ń jìnnà sí. lànàbì sallallahu alaihi wasallam fi lọ́lọ́run sọ pé idha taqarraba ilayya abdi shibran ẹrú mi tó bá súnmọ́ mi ní déédéé ìka báyìí taqarrabtu ilayhi dhira'an èmi ó súnmọ́ ní déédéé ìgbọ́n yẹn ni pé ẹ mọ̀ súnmọ́ra yín sí wà tọ́lọ́run. wa idha taqarraba ilayya abdi dhira'an tó bá jẹ́ déédéé ìgbọ́n ní distance tó fi súnmọ́ lọ́wọ́ ọba sí ọlọ́run taqarrabtu ilayhi baa yín súnmọ́ ní déédéé pọ̀lọ́ apá. wa idha taqarraba ilayya wa in masha wa in taqarraba ilayhi mashyan aw kama qala tíyẹn bá súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú rìn owó sẹ́ ńlẹ̀ pàdé ọlọ́wọ́n ọba ní ọlọ́run ní taqarrabtu ilayhi harwalatan èmi ó sì sáré pàdé rẹ̀ tó bá pàdé èmi ọlọ́run àbó súnmọ́ mi nígbà ẹgbẹ̀fà èmi ó mọ̀ súnmọ́ nígbà ìgbèje tó bá jìnnà sọ́lọ́run yóò jìnnà sí ọ tó bá súnmọ́ yóò súnmọ́ bí relationship wa pẹ̀lú ọlọ́run ṣe máa lókè bí ṣe máa lọlẹ̀ nù. àwọn pẹ́ nìkan wà láyé yóò wà níwọ̀n ibi tí mo wà lánàá tí mo wà ń jẹta tí mo wà ń jẹrin náà mo wà pẹ̀lú ọlọ́run dì sí nínú kó mọ̀ súnmọ́ sí àbí kó mọ̀ jìnnà sí kí kálukú ọ chẹ́kì ara rẹ̀ ṣó ń súnmọ́ lọ́wọ́n ọba sí ṣó ọ̀nà ti rẹ̀ àbó ń jìnnà sí ọgbàgbé rẹ̀ ọ̀pá àti kó má jẹ́ sí pé gbogbo ìdààmú àti ìṣòro tí ń bẹ nínú ayé rẹ̀ wọn náà in tó bí gẹ́gẹ́ nípò ti jìnnà sọ́lọ́run. èyí tá a wílé ni ọlọ́run máa ṣáfà àlùbáríkà tó pọ̀ sí ọlọ́run járí islam yìí járí múdélé jẹ́ abáyọ̀nà ọlọ́run pàdé ń bẹ̀ wá jẹ́ ó jẹ́ sí pé jímọ̀ tá à ń kílé ni kó jẹ́ jímọ̀ àtẹ́wọ́gbà jímọ̀ àlùbáríkà jímọ̀ tá a fi ara àánú gbà sí. ẹ má gbàgbé láti ṣàṣàlátù tó pọ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.